ṣọ́ra ká máa ṣọ́ra ṣe o. Ẹ jẹ́ ká ṣọ́ra ká máa ṣọ́ra ṣe o. Ìfúra lóògùn àgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé. Ìfúra lóògùn àgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé. Ẹ jẹ́ ká ṣọ́ra ká máa ṣọ́ra ṣe o. Ẹ jẹ́ ká ṣọ́ra ká máa ṣọ́ra ṣe o. Ìfúra lóògùn àgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé. Ìfúra lóògùn àgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé. Ẹ máa bá wọn ká lọ. Ẹgbà yìí kẹ́kún fi kọ́gbọ́n. Ká máa lọ ẹ̀rọ aṣọ yìí. Ẹ̀jẹ̀ kan. Babe, má ti dé lọ́la ṣàmọ́ lówó mi jọ. Mo ti jẹ́ sọ́ọ̀bù ti pẹ́. Wo gẹ́yìn, òun bá dán sọ. Bóyá jẹ́ fún ààyè. Mi ò ní gbádùn. Fílípì ní ṣùgbọ́n pé ọmọ yẹn ò ní ìdìbò. Òótọ́ ni òun ọ̀dẹ́ ẹbí dà. Kò lè ní ìdílé mi. Bọ̀ nǹkan tí mo ní kò wò gbọ́dọ̀ ni pé wo site wọn sí. Ìgbìmọ̀ náà máa ń ṣe àwọn site. Bọ̀ dandan mi ò ṣe báyìí o. Orí pé ibi tí wọ́n gé ìlọ́dún sí ó gbẹ́sẹ̀ kan sórí iṣẹ́ à. Ó ń gbọ́mọ ọdún tí ẹ̀yìn bẹ̀rẹ̀. Abala style ó máa dùn wọ́n gan. Mi ò wá fẹ́ kí màá fẹ́ gan sí wàhálà ìkẹ́bí. Babe, get to a dying be good. What's your Wo. 8,000 naira. Okay. Why? Mara fún ẹ. Yeah. But má fi ra fún ẹ ní month yìí. Ebi máa pa wá o. 80,000 pọ̀. Nílé mu salary mi tá bá ti yẹ 80k kó ń bẹ̀. But babe, kí tí mo wo ìdí ìfẹ́ mi sí mú. Máa wo lọ. Èmi ò wò mọ́. Ìbàdàn wò náà ni ṣé ìwọ náà máa ní pé kò fi ẹ́ sí kí lónìí. Ṣé ìwọ fi ẹ́ sí má pààrọ̀. Nǹkan tó ń mu tó fi fi ẹ̀mí sófò ọ náà. Kò fi ní sí nǹkan kan. Mo má tiẹ̀ lọ síbẹ̀ kí ibo ló lọ. Kí ló ṣẹlẹ̀? Nítorí ẹ kò ṣe ní alẹ́ yìí, kò ti ṣe ní ìrọ̀lẹ́. Kò sí kankan fún yín lálẹ́ yìí, ó lọ sùn. Ọmú fóònù ẹ kò mọ̀ tán. Mo mọ̀ pé ìṣe tí ń ṣe ní alẹ́ mi ṣe ṣe rọ̀lẹ́. Ó mọ̀ nǹkan bí gbẹ́sẹ̀ nù. Èyí tó yẹ kí n ṣe láàárọ̀ lọ. Bẹ́ẹ̀ kí n ya ṣe lálẹ́. Tó bá ti yára màá kọ́ mọ̀ pé màá jí jáde ṣe like 5 o'clock ìlú ojú ẹ̀. Tí mo bá fi ojú ẹ̀ náà lára mi wọ́n máa ṣe sọ́mu. Ṣé kí n máa fi máàsì bójú tó kúkú di ọkọ̀ Tatiana? Ẹ̀rọ tó bá fi máàsì sojú ṣọ́ọ̀nì ẹ̀rìn. Ọkọ̀ Tatiana ló máàsì náà ó dẹ̀ rìn. Tó bá fi ní ẹni tí máa fi ní lẹ́yìn náà ọ̀gbọ̀n fọwọ́ máa rà. Tó gbọ́ tí ọ̀jọ́ náà nǹkan tá a fẹ́ sí tó wá dọ̀la. Ṣé o gba agree pé tó bá ti ṣe lálẹ́ kò ní sí kankan fún ẹ láàárọ̀? Lọ́tà ọmọ ọ̀yà ayọ̀. O agree tó bá ti ṣe é sùn kò sí kankan fún ẹ láàárọ̀. Máa tètè jí jáde. Agree. Bó ṣe já fóònù gbà. Èmi gan mo fẹ́ bẹ̀rẹ̀ tí ń bí ẹ̀ fún. Má bẹ̀rẹ̀ tí ń bí. Ó gbà. Ó ti gbà wọ́n lá. Tó bá ti fẹ́ ṣe kó lòun promise bàbá mi change phone wàrà. Ṣé lè ra nǹkan fún ẹ? Okay. Hello? Ẹ má bínú sáré nítorí ẹ má bínú. Inú kọ́ máa ti gbégun rẹ̀, ẹ má ẹ̀kọ́ gbégun rẹ̀. Ẹ jẹ́ kí n wọ́ ẹ̀tẹ̀ lọ. Mo máa wọ́ ẹ̀tẹ̀ láàárọ̀ lọ. Tó bá ti dára lọ, máa wọ́ ẹ̀tẹ̀. Okay, sir. Mo ní kí chain ti dé ni. All right. Máa wá láàárọ̀ lọ. Okay, sir. Tell me not today. Not today. Babe.
Oh, too fine man this time around. Ṣé ń rí mi? Mi ṣe rí ẹ̀rọ mo kàn tó ń fọ́ fún ẹ this time around. Babe, báwo máa change phone mi fún mi? Ṣé mo sọ fún ẹ pé tó bá ti di ending of the month? Okay. Ṣé o mọ̀ pé ending ni mo máa gba bonus mi? Gbogbo owó tí màá kó wọlé ní end is almost 300k. Really? Ṣé KPI yín pọ̀ tó tó yẹn? Ṣé o mọ̀ ni? Àwọn extra work tí mo ti ṣe gbogbo ẹ̀ náà máa kó pọ̀. Irú ọjọ́ yẹn tí mo ń délé ní tó lẹ́rù gbogbo extra time yẹn máa sanwó ẹ̀ fún mi. That's great, thanks. Ọmọ pẹ́ntì wa èèyàn gidi ni. Kọ́ńtì alumílẹ̀ ló ń ta àga jù. Ọlọ́run mo tún ń fò fún ẹ. Kí ló ṣẹlẹ̀? Are you sure? Kẹ́ni. Lẹ́kọ̀ọ́ tún ti bẹ̀rẹ̀ o tún ti bẹ̀rẹ̀ má gbé yẹn wá rárá. Ìwọ ni ẹni tí má gbé yẹn wá. Ṣé kí tún wà nílé kí n máa wọ́n ṣe kí náà? Lẹ́kọ̀ọ́. Ṣé rántí agreement wa? Kò sí ọ̀sán nínú agreement wa. Àárọ̀ àti alẹ́ ni. Wẹ́ẹ̀ tó máa ṣe báyìí náà. Èwo ni agreement ṣé wọ́n ṣe ń gbé yẹn sórí mi? Mo ti gbàgbé gbogbo agreement and agreement. Láàrin máa ná. Bóyá kò bẹ̀rẹ̀ sí rántí ń sìn. Kí ló ṣẹlẹ̀ gan-an? Wàá máa ya. Sórí kò sí ṣòfò even gan fún ọ̀sẹ̀ kan kò sí ṣòfò ẹ̀. Eléyìí tó yẹ kó ṣe ní alẹ́ yìí o ti ṣe ní alẹ́ àná ṣó rántí. Eléyìí tó yẹ kó ṣe ní alẹ́ ọ̀la gan ṣe o ti ṣe ní àárọ̀. So ọ̀sán tí lẹ́yìn tí o ti sọ pé o tún fẹ́ yá kí ló ń ṣe ẹ̀ gan lẹ́kan? Babe, ṣé o fẹ́ yá tó máa pa ẹ̀wọ̀ yẹn? Kí ni ẹ máa ń bí mi nù? Ṣé bí ìyàwó mi ni ẹ? Ok, kí ni tó máa pa ẹ̀wọ̀? Mo ti yá kíní, mo ti yá ọ̀sán, mo ti yá alẹ́. Kí ni ẹ máa ń bí mi nù? Ṣé kì í ṣe ìyàwó mi ni? Ṣé kò sí fẹ́ mẹ́mọ̀ ní owó ní ó ti yá. Ok, mo ti yá tó ń pa ẹ̀wọ̀. Mélòó mo ti yá? Ọ̀sẹ̀ kan àtọjọ́ mẹ́ta. Kọ́sẹ̀ kan tó pé, how many days ló kù? Okay, 3 days. It's 4 days, babe. It's 4 days. Ó yá jẹ́ ká assume pé 3 days. Èmi náà fún ara mi, mo fẹ́ finú fídọ̀ fún ẹni 1 day for free. 3 days yẹn máa jẹ́ 1 day, one time in the morning, 1 in the evening. So that is, we have 2 in 1 day. Tabawa count 3 days, that is 6. Nínú 6 yẹn, jẹ́ kí ṣe ẹ̀kan sí. Tó bá ti di bí after 9 sí to 10, máa ṣe ẹ̀kan. Wọ́n lè ṣe ẹ̀kan tó kúrò ní bí 12, ó máa lè sùn dáadáa. Ṣé òun tó bá sùn tí mo ṣe ẹ̀kan tó bí 12 tó wá sùn wá wà ọ̀rá ìgbóhùn yẹn máa dùn. Anytime tó bá jí, torí mo máa wà nílé ọ̀la Sunday, máa ṣe mẹ́ta tó kù. Màá dé mọ̀ pé ẹ̀yọ̀ ọwọ́ mi, mo yẹ ẹsẹ̀ mi. 2 weeks ní ẹni fi súnmọ́. Àkíkà àjọ̀gbọ́n àgbà ẹ ṣe. Ìwọ kí ló fẹ́ jẹ jẹ́ kí n lọ dáná? Ṣé o máa tẹsẹ̀ mọ́ àbí kì í ṣe rice? Dùnà kíní kan wà lẹ́yìn ẹ̀. Wo? Jẹ̀bẹ̀ mi. Tọ́ọ̀mù dáadáa. Oh, okay. Gbọ́wọ́ tẹ̀ mú. Kí ni rẹ̀? Gbọ́wọ́. Bẹ́ẹ̀ dùnà. Jókòó lé bí jù. Kò sọ. Kí ló ṣe? Kò tọ̀. Náà tí kì í ṣe fẹ́ ní jù ló máa pa mí báyìí. Owó yìí dẹ̀ ń bá mi sùn ní ojoojúmọ́. Ìyá mi ní ń tèmi.
yá mi ní tọ́lá ó ti yá ti 3 months. Àdẹ̀tún ti lọ sí court tí mo rò kó máa change. The change náà. Gbogbo èèyàn sì sọ pé kí n fi sílẹ̀ kí n fi sílẹ̀. Ṣùgbọ́n mi ò lè fi sílẹ̀ tó ń mo nífẹ̀ẹ́. Mo dẹ̀ mọ̀ pé ó nífẹ̀ẹ́ mi náà. Tó tí kò bá nífẹ̀ẹ́ mi ni. A ti máa gbóbìnrin mi, a ti fi obìnrin rẹ̀ kó máa tìtàn mi. Kí ni mo fẹ́ ṣe báyìí? Ọlọ́run, kí ni mo kó báyìí? No, ọkọ mi ló ń ṣe. Wọ́n ní ju wọn ní màá tẹ̀lé yín ta lé nìkẹ́ ẹ̀tẹ̀ bọ́ síta kájọ cash cruise kájọ rojọ́ kájọ ṣe múlẹ̀. Ẹ dúró kí lẹ fẹ́ ká lè béèrè. Jóná ta ni wọ́n tí ó dá mi dúró. Ẹ kí ló tì mí lè dá ìdúró ní kọ́pà tí mo sanwó ẹ̀. Anyway mi ò kí máa ju ara mi. Ok. Àmọ́ máa ju ara mi. Ó bẹ́ẹ̀ ta kò ju ara ẹ̀. Mi ò tẹ̀ ní ìdẹ̀. Àbúrò mi wá wò. Ta làbúrò ẹ̀? My sister. Your sister? Who is your sister? I'm the only sister in this school. Kí ló mean? I said I'm the only sister in this compound. Ṣé tí wọ́n pòròpòrò yẹ̀yìn sí mú àbí ó dàbí àwọn ará àti dé? Ló ṣe fi pé obìnrin ni ẹ́. John torí Ọlọ́run má bù mí. Má bù mí. Kò sẹ́ni tó ń béèrè mi. I'm the only sister. I repeat. Okay, ọ̀rẹ́ ti yé mi. Mi ò kí máa ń bínú lọ́jọ́ Thursday. Ó máa bẹ́tà kó kúrò ní ọ̀nà kó jẹ́ kí n máa bá tèmi. Ó lè fún ìgbà kúrò nǹkan wọ́n fi gbogbo ọjọ́ ayé òfin rò. I said I'm the only sister. Òun náà dẹ̀ nìyẹn ó kàn pupa ní ò fine. O ò fine mi ò ní crush fún ẹ mi ò fẹ́ fún ẹ. Ká ní pé mo fọ́ fún ẹ ni màá ti súnmọ́ ẹ màá ti gbé súnmọ́ ẹ látàárọ̀. Ó yẹ. Are you mad? You just call me mad. Ṣé mo kàn lè ṣe wèrè fún ẹ̀sìn ṣe wọ̀n ṣá? Are you sick or something? Don't tell me I'm sick because I'm sick than you. I can do wèrè for you. I can do wèrè for you. Má jẹ́ kí n ṣe wèrè fún ẹ. Orí ẹ̀yìn. Èmi lè ṣe ní àwọn fún ẹni tó. Gbèrè o. Màá dá ojú ẹ̀. Màá jẹ́ kí ni màá dá a dùn. tó olóbìnrin lé mi. Má ṣe bẹ́ẹ̀ mi. Ayé ìgbésẹ̀ ọmọ ìyá mi. Ẹ máa ní sùúrù. Ilé tó ṣe ìjọ tó ẹ máa rọra o. Olóṣì ó ṣe tì mí dànù abafẹ́ni jẹ́ èrìngì mi ti jábọ́ o olóṣì abafẹ́ni jẹ́. Báwo ni? Ọmọ tó ṣẹlẹ̀ nǹkan tí mo fẹ́ nìsín ni pé o máa wọnú ilé yìí lọ o máa lọ kó gbogbo ẹrù ẹ àti tó kéré àti tó tóbi nínú ẹrù ẹ o máa kó a máa lọ. Lọ síbò. Ọ̀dọ̀ mi. Ilé ọ̀dọ̀ yín lọ ṣe kí mi I don't understand. Bọ́dọ̀ mi I'm married. Ilé ọkọ mi lélẹ́yìí náà. So ẹ̀kọ́ lè sọ pé kí n kó ẹrù mi kí n jẹ́ ká I don't understand. Bọ́dọ̀ mi stop now. Kí ni nǹkan tó ń sọ tó dùn lẹ́nu ẹ̀yìn? Àǹtí mi pè mí ìyẹn mọ́ mi tiẹ̀ wọ́n sọ pé ọkọ ẹ̀ ó fìyà jẹ ó fẹ́ pa ẹ́ ṣé ó dìgbà tó bá parẹ́ sí mi lọ́rùn. Bọ́dọ̀ mi ti mọ́ mi lára. Kí ló sọ ó mú ẹ lára? Ó ti mọ́ mi lára. Mi ò gbọ́ wẹ̀rì kí èèyàn sọ pé ìyá mọ́ òun lára. Ó dà tó bá ti mọ́ ẹ lára òun ṣe lọ́dọ̀ títí wa ìyá ò kí ń mọ́ àwa lára. Ó yá wọlé lọ bí ó bẹ sọ̀rọ̀ yìí kó wọlé lọ kó lọ kó ẹrù ẹ̀. Bọ́dọ̀ mi mo lọ síbi kankan. Ọ̀rọ̀ ẹ ti yé mi ó fẹ́ lọ kó ẹrù. A máa jọ máa lọ báyìí so tó bá ti dé ọ̀dọ̀ mi anything tó bá fẹ́ máa provide ẹ. Ẹ kò lè wá sílé ọkọ mi kẹ̀dẹ̀ sí pé kí n pààkì ẹrù mi kí n máa lọ bẹ́ẹ̀ it's not possible ọkọ mi ò dẹ̀ tún sílé tó bá dé sí ó mọ̀ máa wá mi nínà. Tí ọkọ yẹn tó bá dé tó bá ń wá ẹ mo mọ̀ pé máa wá ẹ but mi fẹ́ kó rí ẹ ó dẹ̀ mọ̀ nǹkan tí mo lè ṣe ó mọ ẹ̀gbọ́n tó ní tó bá lọ lọ́rọ̀ wá lọ ní líle ṣé ká máa lọ. Ó yá ẹni tó ẹyẹ kí n lọ.
nínú kó gbẹ̀rù kó bàjẹ́ wá bí bàkà máa lọ. Ó pẹ́ kó ti lọ kó gbẹ̀rù ẹ rubbish ọkọ̀ wèrè ló nínú ọkọ̀ ó tí ì rọ̀kọ̀. Òun dá mi dúró. Àbúrò ṣó mọ̀ pé ò kéré sí i òun dàgbà sí i má jẹ́ kí arákùnrin yìí tó ń pè lọ́kọ ẹ̀ má jẹ́ kó ṣe é léṣe ṣó fẹ́ kó pa ẹ́ fún wa ni jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀bẹ̀ ni máa bẹ̀ pé kó má ronú mọ́ kó dẹ̀ má gbé sọ́kàn mọ́ mi ò dẹ̀ fẹ́ rí ẹ ní ọ̀dọ̀ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni mi ò fẹ́ rí ẹ lọ́dọ̀ ẹ̀ mọ́ Ọlọ́run aṣọ ọkọ alálùbáríkà fún ẹ mi ì fẹ́ kó lọ sọ́dọ̀ ẹ̀ mọ́ rárá bí mo ṣe fẹ́ nìyẹn. Kí ló ń ṣe tó ń rà kí ló ṣe tó ń rà ṣó dìgbà tó bá pa ẹ́ fún mi mo ń béèrè lọ́wọ́ ẹni ṣó dìgbà tó bá pa ẹ́. Ta ló ń pè ta ló ń pè. Hello irú kí lè lè báyìí wáyé tí ẹgbẹ́ ọkọ̀ máa dédé wá mú wọn náà kún lé ó dẹ̀ tẹ̀lé wọn wáyé tí wọn náà ń ṣe báyìí náà. Hold on. Mi ò lè padà sílé báyìí. Mi ò lè padà sílé. So nǹkan tẹ́gbẹ́ wa mú ẹ ṣe ó dùn mọ́ wọn náà nínú àbí ó dùn mọ́ ẹ nínú bó ṣe kú nílé. Mi ò lè padà sílé báyìí. Baby why don't ibo ló fìfẹ́ wá sí má yẹ kẹ́bí wọ́n ti dáàrin wa rú àwọn ẹgbẹ́ òun mọ bí ìfẹ́ ṣe wà láàrin wa sí. Mo ò lè padà sílé báyìí. Ó yá o mọ̀ kan má bínú mo ń bọ̀ sọ́dọ̀ yín sí lọ́dọ̀ bọ́dẹ̀ máa wá gbé ẹ kí n máa gbé ẹ bọ́ nílé. No. Mo wá sílé báyìí. No. Tí èmi àti ẹ máa ní láti sọ̀rọ̀ mi ò lè sọ̀rọ̀ níbi tí mo wà sí a máa ní láti sọ̀rọ̀ bọ́ ṣáà ó dùn mi ò lè tí lè padà sílé báyìí. Fún mi ní fún mi. Hello lẹ́ẹ̀kan àbí kí ni wọ́n ti ń pè ẹ́ sórí tí ajẹ́ bá wọlé ti ọ ẹkùn tèmi ó di dandan kó fẹ́ jẹ̀wẹ̀ nítorí pé mo máa pa ẹ́ ni o ò gbọ́dọ̀ wá sí ibi ìbáyìí tó bá fẹ́ gé pípọ́n ojú mi. Ẹ má dá sáàrin wa náà ẹ jọ̀ọ́ ẹ má dá sí mo ń bọ̀ wá gbéyàwó mi ẹ má dá sí. Mo mọ̀ pé o ya wèrè gan mo mọ̀ pé o ní wèrè onídọ́gba lórí àmọ́ máa jẹ́ kó yẹ pé tọ́ọ̀ṣì tọ̀dọ̀ tèmi ó ya wèrè ju tọ̀dọ̀ tiẹ̀ lọ. Mi kankan tó lè dálẹ̀ mi kankan tó lè ṣẹlẹ̀ mo lè torí ẹ̀ṣẹ̀ wọn. Ó dẹ̀ ẹ má bínú. Mo máa pa ẹ́ ni mo sọ fún ẹ yẹn jàdá ni kó lórí fóònù fún mi. Ẹ má jà fóònù ẹ gbé fún ẹ má kó ọ̀tẹ. Ẹ̀gbọ́n ò lè lè bá ń dúró lọ. Wo àbúrò wọn ní tó bá dójú ṣíṣu fùrọ̀ ní láti là ó gbọ́dọ̀ padà sọ́dọ̀ olórí burúkú yẹn mọ́. Mo dẹ̀ máa lọ sọ́dọ̀ mọ́mì máa sọ pé kó mú ẹ sọ́dọ̀ tó bá lè gbé bí báyìí torí pé wọ́n lè wá ṣe é léṣe fún wa tí ó fẹ́ parẹ́ ẹni tí ọ̀dọ̀ olórí burúkú yẹn náà tún sọ pé ó máa bá ẹjọ́ máa sọ̀rọ̀ ẹjọ́ máa ṣe kinní. Mo sọ́ọ̀rì fún ẹ wo ó kéré sí òun dàgbà sí ni o wọ́n ní tó bá kọ wájú sí ẹ kó ta tó bá kẹ́yìn sí ẹ kó ta tó bá kù wọ́n nìkan kó tèrò ara ẹ pa ṣé o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. Lẹ́kọ̀ọ́ owó mo mọ̀ kó tí màmá ronú pa mi.
Lẹ́kàn wò mí náà ìyàwó ẹ̀ ní sórí bedroom ìgbìwà lílé mo ṣe ń wọ̀ mí ò bọ̀ Lẹ́kàn pẹ̀lẹ́ Lẹ́kàn ha Lẹ́kàn gọ́ọ̀mù lélẹ́yìí ìgbà olùbẹ̀rẹ̀ sí ń fa gọ́ọ̀mù Lẹ́kàn ha Lẹ́kàn. Lẹ́kàn. Okay, wo. Lẹ́kàn, okay. Just hang it there. See, she manage kò dìde náà. Manage now. Ṣé o dá mi mọ̀ ni? Ó yá tiẹ̀ bá mi sọ̀rọ̀. Èmi dé ṣe wà ìyàwó ẹ̀. Ó mọ̀ kó tó ṣẹlẹ̀ kan. Kò fún mi bí 5 minutes. Àpàlọ́pàá 3 minutes. I'll be right back. Please. Lẹ́kàn. Èmi ni Adéṣẹwà ìyàwó ẹ̀. Sí ẹ̀wà ring. Adéṣẹwà. Lẹ́kàn. Mo fẹ́ ṣe. Lẹ́kàn náà. Lẹ́kàn. Hello? Yeah, this one, sorry. Hold on. Ọkọ mi kú. Ma'am, mo ṣì rí lánàá kí ló ṣe? Gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi yìí kò dẹ̀ kíkún ìṣẹ́jọ́ èmi náà nítorí ọkọ mi tó sọ mí sínú condition tí mo wà yìí ó ti dolóògbé. Dídolóògbé ẹ̀ òun ló sọ mí dobìnrin burúkú tí mo bẹ̀rẹ̀ sí ń bá oríṣiríṣi ọkùnrin ní àjọṣepọ̀. Bó tiẹ̀ jẹ́ pé nínú gbogbo àwọn tí mo bá ní àjọṣepọ̀ náà àwọn méjì péré ni mo yàn láàyò nítorí wọ́n máa ń ṣe mí bí ọkọ mi olóògbé ṣe máa ń ṣe. Iṣẹ́ àtọ̀. Kò tí ò mí kí n lọ, ó ṣì ò mí kí n ní ẹsẹ̀ lọ. 哦，嚟啊，好多嘢我哋試啊，做唔係啊，我為啲先我哋試試有啲啊。Mo kò sí èdè tọ́lọ́run ò bá ò gbọ́ má sọ èdè tí mo gbọ́ ń gbà mí má calm down fún mi. 哦，見到米啦呀，全部係啲先嗰啲人計咧，都冇人一次先等米啊，我一次先冇得上底啦，何不過先我哋啲啊？哦， at least mo gbọ́ báyìí yẹn mọ́. 哦，我問你係呀，全都冇。沒事吧？沒事吧？我一個這個事，哦，全部係啦。OK。沒事吧？見到拎俾有沒事吧？哦，我都聽到啲聲響啦。啊，哦。 啊，全部係你啊！我揾嗰啲時候都有到你幫我啊，李師傅啊，哦，全部係啦。啊，全部有我是反正嗰啲時候都有啦，我嚟到啊，就是有短咧啊，師傅啊，啊，做都好威師傅啊，哦，沒事係啦。 我想緊的是，我哋咩話？你寫過嚟啊？唔係啲食你到呢度。
Mo tẹ̀lé báyìí lẹ́yìn mo tẹ̀lé náà lẹ́yìn tó tòun tó sì yẹ mo lẹ́yìn tó yẹ tó sì yẹ òkú kíkà owó ẹ̀ ń tẹ̀ lọ yìí ṣe ṣe wà mo tẹ̀lé ṣe ń dà lọ mo kẹ̀yìn ṣe ń dà òtò tà wá ṣẹṣẹ yìí. What's fun, babe? I'm okay. You don't wow. You know, I've shared that little bit. I'm not sure. I just want to keep me back to back, you know. Oh, we go out for 100. Gbogbo ẹ ṣe ń lọ nìyẹn o. Àfi ní ọjọ́ kan. Qui faut être toi? Ah, je sais, il m'a bourré, tu sais, je dois te dire. Mais attention. Je sais, il m'a bourré, Yes. Kí ló ṣẹlẹ̀ tó o ti rẹ̀ kò lọ? Bébì, ṣé wọ́n òkè? Báwo ni? Kí ni gbogbo àwọn eléyìí tó ń mú yìí? Bébì báwo? Kí ló ń ṣe yẹn? Mo dẹ̀ wọlé òtí ẹ̀ ọ̀gì mi, kò kíìsì mi, ó kàn mójú òkò fáyín rẹ̀ bákòbákò. I don't understand. Kí ló ṣe ẹ̀ náà?都係啲事有好冇嘛，好係個中國啲事啊，你抵咯。I don't understand. Tí n bá tiẹ̀ gbọ́ gbogbo èdè tó sọ because every time mo máa ń sọ fún ẹ pé èdè China tó máa ń sọ mi ò gbọ́, máa sọ èdè tí mo gbọ́, mo sì gbọ́ old woman bẹ́ẹ̀. Kí ló ń ṣe láti sọ? Mo ti hold or what? Ṣé o hold you? Hold? The darúgbó mẹ́rin. Jọ leave me alone. Please. Mo mọ̀ pé bó ṣe máa ń ṣeré tiẹ̀ nìyẹn. Don't worry. Inú òbí ni. Nǹkan tó sọ yẹn, mo fara mọ́. Mo má sọ rí ẹ mọ́ next time. Excuse. Mo fẹ́ fọkàn ní sùn. Mo lọ wọ́n tuntun ẹ̀ fọkàn mi. Yàrá chibu this month. Okay. Mo would. Accepted. Torí tó bá tẹ̀ ní bá mi ṣe anything papọ̀ mọ́. Ṣé ká ṣe tẹ̀ ní ìnáwó? Ìṣe ṣé jẹ́ kí parọ́ fún abámi ti wà lọ́nà? No. Okay. Ó mọ̀ kan. Gbé ojú ẹ̀ kúrò lójú mi. Tí ẹ má wojú mi, bọ́dì mi ni kó máa wò. Kò ṣe bébì. No, go stop it. Hello. So, o miss me, abi? Yes, baby. O miss me gan. Tó bá fẹ́ kí n bẹ̀rẹ̀ sí ẹlẹ́nu, ṣé o lè fi Yorùbá túmọ̀ òyìnbó tó fẹ́ sọ yìí? Ṣé o lè fi Yorùbá túmọ̀ ṣe ní Marie Yemi Ige? Marie Yemi Ige. Yorùbá túmọ̀ ẹ̀. Bí ebi mú kí mi gbọ́ Yorùbá bẹ́ẹ̀. Yorùbá ti gbọ́ kò sọ̀rọ̀ mọ́. Oya sọ̀tọ̀. She not marry Yemi again. She not marry Yemi again. Yeah. Kò fẹ́ Yemi mọ́. Kò fẹ́ yí ọmọ náà nìyẹn. Ilé ẹ̀ máa lọ. Ojú wo? Báwo ló fẹ́ yí ẹ bẹ́ẹ̀? Stop ẹ̀! Ṣé kí mo sọ pé mo ní ìfẹ́ ẹ̀wọ̀n kò máa ṣe pé fún mi ò láì.我还得起啊！而且是别我还得是我的小玩意儿，哪一个是要对吧？就不一个是，不买多中国，等一下一个，我的钱去少了，我玩呀，这不还得是要不对吧？小消息，京东还呀，连动感都是我的事啊，政府啊做公务到消息，能办得啦，京东啊做公务。不是我个都是都係地先嗰陣時，Ó bá mi lójijì nígbà tí mo gbọ́ nǹkan tó sọ.
èyí ló jẹ́ kí n pinnu láti lọ sọ́dọ̀ olólùfẹ́ mi Dèjì. Hello babe, ṣó wà nílé? Ẹni mi ò sílé o. O ò sílé, ibo ló lọ? Mo jáde mi ò sílé. Oh, okay. Ìgbà wo ló máa dé? Ibi tí mo wà mo ṣe máa pẹ́ díẹ̀ ń bẹ̀ oṣù tí bá délé màá pè ẹ́. Alright, no problem. Tó bá ti délé kò jẹ́ kí n mọ̀. Okay. Alright. Nǹkan kan nínú ọkàn mi sọ fún mi pé kí n lọ wo Dèjì. Nígbà tí mo ti pè é tó ti sọ fún mi pé òun ò sí nílé. Dèjì sọ wà lè máa wá sọ fún mi pé òsì kò make sense náà kò dé bẹ́ẹ̀. Ó bọ̀ lè ṣe wá já wọn nílé yìí bẹ́ẹ̀. Wo ni mo ti mí ìṣẹ́ mo ṣe ní kí wọ́n á sọ́dọ̀ ẹ̀ ṣó wa òkè. Ó bọ̀ lè ṣe wá já wọn nílé yìí bẹ́ẹ̀. Ìyẹn jẹ́ ká fẹ́ yẹn sílẹ̀. Mo mí ìṣẹ́ mi. Báwo ni? Ṣé kò yẹ kí wọ́n kó lè sọ fún mi pé mi sí ẹ̀rí ìfẹ́ kó wá rí wọn? I don't understand. Ṣé o avoid me ni? Ṣé ìwà nínú gíláàsì ló ti bá ń gbóná? Please just stop it. Just call me an old woman. Kí ló mean? Yes. Mi ò like it. Okay. Jerry, next time tí bá ti bọ̀ there is one guy tó máa ń pè ní soft. Ó máa ń ṣe makeup. Bàbá yẹn good. If bàbá yẹn bá ṣe makeup fún mi babe, o máa like it. So, ṣorí pé mi kò gbójú kúrò lára mi. Next time tí bá ti bọ̀ máa ṣe makeup fún mi. Má wojú mi náà. Nísùn ṣé ní ọmọ àbúṣe wo mo jẹ́ tí ara mi lè lè ṣe? Má wọ̀ tí bá ti gbẹjọ́ dáadáa ó máa le. Má wọ̀ ni ó máa le fún ṣùgbọ́n mi. Iye tí ẹ fẹ́ parí ní oṣù wa rẹ̀ bí a kò bó ìtàkùn fún wa lọ. O ò ní lè pariwo ṣókè tí tó bá pariwo. Hey, get out! Kò ṣe fún ọ̀tẹ̀. Kò ṣe fún ọ̀tẹ̀. Ìtàn mi ni mo ti sọ fún yín o. Irú ẹ̀yin náà ò kì í ṣọmọ kékeré mọ́. Mi ò dẹ̀ fẹ́ kẹ́yìn náà ṣe àṣìṣe rí tèmi náà ṣe. Ṣé rí pé àwọn ilé ìyá mi ni ìtìjú òun ló jẹ́ kí n kúrò nígboro kí n máa gbé bíbá. Àbí látijọ́ tí wọ́n ti máa wá bí, ó ṣáà máa wá sọ́dọ̀ mi dáadáa. Ṣòro yàn kankan kó wá mi wá. Ó lè rí i. Èwo ló yín gan-an ló tẹ̀lé sọ́jọ́ orí rẹ̀? Ìwọ 85. Ìwọ ń kọ́ 72. Ìwọ 68. Gbogbo yín rẹ̀ ṣe. Ọmọ ọdún 42 ni. Bẹ́ẹ̀ ni. Nǹkan tí wọ́n sọ nígbà nìyẹn. Mọ́mí, ẹ kúrò lẹ́mọ̀. Pẹ̀lẹ́ ọkọ mi, báwo ni? Àti Búkì mọ́mí pé. Mọ́mí, mo ń bọ̀ mà. Kò sí wàhálà ọkọ mi. Ṣé kò sí nǹkan tẹ́yìn náà lọ fẹ́ báyà yín ṣe?